ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn kan béèrè pé kí ni ẹ mọ̀ wípé báwa bá gbọ́ báyìí àdídákẹ́ ibi ọba ti yá gbóríyà gbóríyìn bitter truth lè tó tiwa níkànnì Jugba Master Channels. Ẹ kú àkókò ibẹ̀ ṣe ń wò mí. Kábíyèsí ọba Olúbàdàn ni ọba Rasheed Ládọjà. Bẹ́ẹ̀ bá tí gbọ́ pé àtẹ̀jáde tó jáde láti ọ̀dọ̀ wọn ní agbára gan. Kí látẹ̀jáde tó jáde? Kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n lọ gba olóyè Sunday Ìgbòho lẹ́nu wàhálà orúkọ rẹ̀ tí wọ́n fi sínú ìwé ẹ̀sùn pé à ń wà láìpẹ́ wọ́n tún ti gbé ìgbésẹ̀ míì. Ìgbésẹ̀ tí wọ́n gbé lórí àwọn darandaran ni Olúbàdàn ò bẹ́ nìkan jà bẹ́ẹ̀ ni ò bẹ́ nìkan bínú ṣùgbọ́n àtẹ̀jáde mọ́foko omi dáná ìjọ kan lèèyàn kọ́ òun ló jáde látọ̀dọ̀ wọn látàfin wọn. Bàbá ní bọ́ ọ bá fi ẹran jẹ oko olóko ọwọ́ òfin ń mọ̀. Àwọn Fúlàní darandaran àti Yorùbá darandaran àti Ìgbò darandaran ṣé Ìgbò ń daran àbí Yorùbá ń daran ṣùgbọ́n gbogbo darandaran ni wọ́n sọ àwọn ò sọ pé ẹ̀yà kan lẹ́yìn tí gbogbo wa dẹ̀jọ́ mọ̀ túmọ̀ ẹ̀. Bàbá ní ẹ sọ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ o. Kábíyèsí ọba Ládọjà ààrẹ sì ni ó tẹ̀lé o. Ìbàdàn ló wà o Ìbàdàn ló dẹ̀ mọ́ o bọ́ọ̀ bá rìn jìnnà ò lè mọ́ láìpo. Ìbàdàn kì í ṣẹrú ẹnì kọ̀ọ̀kan o. Ìbàdàn ò ní dá oko sílẹ̀ fún darandaran kó wá máa fẹ́ràn rẹ̀ jẹ oko kó tún máa pa olóko. Stop ṣe bẹ́ẹ̀ o tó o bá jẹ́ darandaran tó o bá ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ mọ̀ pé ò bófin mọ́ owó òfin ọwọ́ pálábẹ̀ tó bá ti lè ṣe igi báyìí igi yẹn náà ó di tí wọ́n fi lù ọ́ lálùyà òfin ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin ọba yòókù kí ló ń ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ bá ń dúró de ẹni tó máa ṣíwájú ẹnìkan ti ṣíwájú Ìbàdàn ni o. Nígbà wo lẹ́yìn náà fẹ́ ṣòfin tí ń lẹ̀ Yorùbá ká tiẹ̀ ṣòfin yẹn ká tiẹ̀ tún wò gbèsè ẹ rò pé mò ń polówó kò nínú mòlù ẹ kò sí mòlù ẹ mọ́ anyway. Inú mi dùn ni pé yàtọ̀ fún pé wọ́n jọba ìlú mi ọba kan lè láyà kó dìde kì í ṣe gómìnà o àwa náà la yẹ̀yẹ́ ọba nílẹ̀ Yorùbá a sì ṣàdédé yẹ̀yẹ́ ọba ìwà àwọn ọba ló mú àwọn èèyàn yẹ̀yẹ́ wọn. Ẹ wá wo ọba Rasheed Ládọjà ẹ gbọ́ nǹkan sọ jáde lẹ́nu. Bàbá ti sọ̀rọ̀ ó kù sẹ́mi àti ẹ lọ́wọ́ tá a bá rí Fúlàní tó daran wọnú oko. Ṣùgbọ́n béèrè tó kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá ni pé kábíyèsí ẹ sọ pé kí wọ́n daran sí wọnú oko olóko ọwọ́ tẹ̀ wọ́n. Ìlànà wo nọ́mbà wo làwọn èèyàn ó pè tí wọ́n bá rí Fúlàní tó gbé AK-47 tó sì ń da ẹran nọ́mbà wo ni wọ́n ó pè? Sáwọn agbófinró wa wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ ṣùgbọ́n owó òfin ìsábà mú Fúlàní ní ìjọba ti ní kán da ìbọn ọwọ́ wọn lẹ̀. Ààrẹ ìjẹun sọ pé àti gbàgbọ́n 27 àti gbàgbọ́n ààrí lórí ayélujára ni o ó lè ṣẹlẹ̀ o allegedly. Ìlànà wo làwọn èèyàn tọ̀ tíròyìn ó fi kàn yín wípé àmọ̀tírí Fúlàní tó gbébọn wọnú oko kan o? Ṣé èèyàn lè mú fídíò kámẹ́rà fóònù kó máa yà wọ́n? Tó bá ń yà wọ́n ṣé èkúrò ní tẹ̀yìn ní fàǹfà tán bá múrò ẹni bẹ́ẹ̀ tán bá pa ńkọ́? Ìjọba ní ká gbébọn lẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀wọ̀n ò gbébọn lẹ̀. Ẹ sọ fún wa ṣágbára ìjọba ọ̀ka wọn. Bàbá kábíyèsí ṣágbára òfin ọ̀ka wọn torí èèyàn ló ṣòfin èèyàn ló máa gbófinró. Ṣé àwọn ẹni náà ṣé wọn ò ní jẹ́ ọ̀daràn bíi tiwọn?
ṣé wọn ò ní jẹ́ alùlùlẹ́gbẹ̀ẹ́ ògiri, wọn ò ní jẹ́ ọ̀bàyéjẹ́ atú àṣírí ìrìn àjò fún agbésùmọ̀mí afẹ̀míṣòfò. Ṣé tí wọ́n bá ti mú wọn, wọ́n sáré gbé wọn lọ kóòtù, wọ́n sì dájọ́ wọn. Tí wọ́n bá ti lè dájọ́ 2 mẹ́ta tó fi yẹn bá múlẹ̀, àti ń bọ́ ńlẹ̀ Yorùbá. Personal business wọn ni màálù, kò ń ṣe business mi. Àníyé máa sọ, a gbọ́ pé 100 billion ni Buhari fún wọn gbà tó wà ń bẹ̀. Àwọn tó ń da màálù ni o, kì í ṣe àwọn tó ń da ẹlẹ́dẹ̀. Ẹ pé Yorùbá, Ìgbò àwọn tó ń ṣe ẹlẹ́dẹ̀ nìyẹn. Àwọn Fúlàní wọ́n ń ṣe ẹlẹ́dẹ̀, ṣe ẹ̀gbọ́n Mùsùlùmí tiwọn náà kì í jẹ́. Ṣùgbọ́n Buhari ò ronú, kò rántí àwọn, kò tún rántí oní chicken, kò rántí pọ́ ọmọ Nàìjíríà ni wọ́n. Fúlàní darandaran nìkan lọ́mọ Nàìjíríà. Tá a bá ń sọ̀rọ̀ 100 billions owó ni. Ṣáwọn tí Buhari ààrẹ àná ń fún ní 100 billions tí wọ́n ti fi ra weapons jọ láti fi gbógun ti ìran míì, ṣé ọwọ́ òfin ó tó wọn? Ẹ wo nǹkan tó 100 billions ó ti rà o, ẹ̀wọ̀n tí wọ́n ti gbèsè o. Torí 100 billions yẹn allegedly kì í ṣe pé ẹ fi ra màálù o, kì í ṣe pé ẹ fi ra oúnjẹ màálù o. 100 billions yẹn wọn àmúnú ẹ̀ lọ ra ilẹ̀ tó wọ́n sin màálù o. Owó Nàìjíríà ni o. Àfi kẹ́ ẹ fún wọn nílẹ̀ dandan ní ẹ̀tẹnumọ́. Kí wá ní wọ́n ní kan 100 billions ṣe? Kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ẹni tí ní plans. Gbogbo àwọn ìran wọn tó wá ń jẹ́ olórí wa, iṣẹ́ pé wọ́n fẹ́ gbé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń jẹ́. Ọlá pé ní tí wọ́n ṣe fáwọn Haúsá kò rọrùn láti ṣe bẹ́ẹ̀ fún Yorùbá àti Ìgbò. Wọ́n tọ̀nà ẹ̀ sí ìfẹ̀míṣòfò. A dẹ̀ jókòó nítorí òṣèlú, a dẹ̀ ń wòran. 100 billions naira. Bàbá wa, ẹ jẹ́ kẹ́sẹ̀ òfin yẹn múlẹ̀. Ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbé gbà, èmi ò rò wípé pẹ̀lú àwọn agbófinró nìkan ni ìlànà àti ṣẹ́gun àwọn Yẹtí Àlà àtàwọn darandaran yòókù ló lè fi wáyé o. Ẹ tọ ẹsẹ̀ ká ní àwọn ọdẹ ìbílẹ̀ gidi pẹ̀lú ìrànlọ́wọ́ ìjọba. Bí wọ́n bá dẹ̀ ti rí wọn mú, kákọsílẹ̀ wà, kán fojú wọn hàn, ká máa retí tí ó jáde, kán fà wọ́n láwọn ọlọ́pàá lọ́wọ́. Àwọn ibì kan wọ́n yìí fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́. Ẹ wé ọmọ Yorùbá, ọmọ ìran gidi ni wá. Kán fẹ́ pa wá báyìí, á tún máa sọ fẹ́ tó fẹ́ pa wá pẹ́ fún lóúnjẹ. Ṣé ò ti ṣẹlẹ̀ rí ni? Níjó la fẹ́ bọ́ ń bẹ̀. Haúsá Fúlàní tá ń dákọ̀ tàbí Northerners, mo ti sọ́nù àwọn ètò kan. Èyí tó bá jẹ́ ti Fúlàní, màá dákọ̀ Fúlàní. Tó bá jẹ́ ti Haúsá, màá dákọ̀ Haúsá. Torí mi ò mọ ilẹ̀ Fúlàní, ṣùgbọ́n wọ́n ní nọ́ọ̀tì ni. Tá a bá wá ń kó wọn pọ̀, nígbà táwọn yẹn ti ń sọ pé àwọn ń ṣe nǹkan kan náà o, wọ́n fẹ́ tàn gba gbogbo dúkìá wọn, àánú wọn sì ń ṣe mí. Wọn à ní rí tiwa gba ìran Yorùbá. Ẹ̀yin ọba yòókù, ṣé ó burú láti ṣerú òfin báyìí lágbègbè yín? Kẹ̀dẹ̀ dé àwọn ọdẹ ìbílẹ̀ tó yẹ pé tó wọn bá tẹ àwọn ará bí, wọ́n fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́. Wọ́n ní ẹ má mófin lọ́wọ́ ara yín, àbí? Bó bá pààyàn náà ẹ ṣáà fà lọ́lọ́pàá lọ́wọ́. Ṣé ẹ rí pé àjẹ́ńdà wọn, àwọn tó yẹ pé màálù làkọ́bí wọn, tí wọ́n ń fi wé citizen aráàlú pé ẹ̀tọ́ táráàlú ní ni màálù ní morogo. Ẹ gbọ́, wọ́n sọ fún wa bẹ́ẹ̀. Àbẹ́ ẹ ti gbàgbé ni? Tóbìnrin kan jáde lórí social media tó ní màálù first citizen àbí nǹkan ni ní Nàìjíríà. Ìlú tèmi wà tẹ̀yìn wà, ẹ wá ń sọ fún mi pé nǹkan kan náà ni wá. Ṣé màálù, ṣé ẹ̀mí ẹ̀ ju tèèyàn lọ lọ́dọ̀ tí ẹ wá wòrònú tiwọn àti tiwa? Ṣé ìṣèpá àǹtara wa jẹ pé nǹkan kan náà ni wá? Wọ́n pa èèyàn tó lóko, wọ́n fẹ́ràn jókòó ẹ̀, wọ́n á bá yàwó ẹlòmíì lò pọ̀ lójú ọkọ, wọ́n á bọ́ ọmọ lò pọ̀ lójú bàbá. Wọ́n á jiyàn gbé ẹni tí ò tí ì rí 1000 jẹun, wọ́n á máa béèrè 10 million lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ rò pé gbogbo àwọn tí wọ́n ń jí gbé tí wọn ò rí mọ́ yìí, wọ́n lè tí wọ́n tà wọ́n sóko ẹrú? Torí a tún gbọ́ yẹn àlẹ́jẹ́ lè wí pé àwọn wèrè yìí náà tún wọ́n lówó sí ọ̀rọ̀ oko ẹrú o. Àmọ́ àwọn tó ń páàkì wọn o, bóyá òótọ́ ni bóyá arọ́ ni o. Wọ́n dákọ̀ Libya àbí nǹkan o. Ọlọ́run má jẹ́ aráàrin fẹsẹ̀ sí o, Fúlàní náà ni. Ìjọ tí wọ́n ti ń dákọ̀ àwọn tó ń ṣiṣẹ́ ibi, mélòó ló jẹ́ ìran Haúsá tí kì í ṣe Fúlàní? Tó bá wà, bóyá 5% tí wọ́n ń lò tán darapọ̀ mọ́ wọn. Bóyá wọ́n jí òun náà gbé
tí ò sì ní choice. Àwọn darandaran orílẹ̀-èdè yìí kì í ṣe dandan kẹ́ ẹ sin màálù ní orílẹ̀ onílẹ̀. Ẹnílẹ̀ tó tó náà kí lẹ̀ fi gbogbo ilẹ̀ Haúsá ṣe. Kódà ọmọ màálù bẹ́ẹ̀ bá rèsì ẹ̀tàn lọ́dọ̀ yín ẹ̀tà ń 10 million ẹni ibi màálù bá ń pa ọ́ra. Bàbá wí tán ẹ lọ́mọ Nàìjíríà kan náà ní wá ẹlẹ́tọ̀ọ́ ẹ̀dẹ̀ ń pa wá ẹ̀dẹ̀ ń gbèmọ̀ dà màálù. Níjọ́ aláyé ti dáyé ọ̀pá kan ní Fúlàní fi ń dàgbà màálù. Ṣẹ́ẹ̀rí pàjẹ́ ń dà wá. Buhari ò ṣe eré o. Buhari ò ṣe eré o. Buhari ò ṣe eré o. Àwọn darandaran lẹ fẹ́ lò. Àwọn ní tún làwọn tẹ́rọ́rìstì tún ń lò. Àná ní tún ń gbàbọ̀dè. Àwọn tó lọ pa àwọn ọdẹ aṣọ́gbólógbòmọ̀ṣọ́ tọwọ́ tẹ bí 2 mẹ́ta nu wọn. Wọ́n jẹ́wọ́ àárín wa ni wọ́n ń gbé. Wọ́n gbọ́ Yorùbá. Ṣẹ́ẹ̀rí pé ṣe mẹ́wàá. Nítorí pé wọ́n fọwọ́ òfin mú 3 tó hùwàkuwà láàrin wọn. Wọ́n fẹ́ lọ tú wọn lẹ̀ wọ́n dẹ̀ pa ṣogbó 10. Wọ́n tún gbébọn lọ. Àní ẹ sọ fún wa pé nǹkan kan náà ni wá. Béèyàn bá sọ̀rọ̀ ẹ̀ pé nǹkan kan náà ni wá, Ọlọ́run ó mú. Béèyàn ò mú, Ọlọ́run ó mú. Ẹ ń bá torí tara rẹ̀ tó ń sọ pé nǹkan kan náà ni ìran Fúlàní àti orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run bá yé ẹ̀ jẹ́. Bóyá torí pé wọn kò tí ì kànràn ẹ̀. Ẹni tó bá wá ń pìtì wọn kò ní ráàánú Ọlọ́run gbà. Ojoojúmọ́ lọmọ orílẹ̀-èdè yìí ń sun ẹkún. Pípa níbí, pípa lọ́hùn. Ẹ̀jẹ̀ ń sàn, ẹ̀jẹ̀ ń ké lórí orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí wọ́n fẹ́ kí ṣàríà kó dúró. Wọ́n fẹ́ jagun jihadi. Wọ́n fẹ́ gba ìlú mọ́ wa lọ́wọ́. Wọ́n fẹ́ gbalẹ̀ onílẹ̀. Àwọn kan dẹ̀ wà níbì kan wọ́n ń kóbọn fún wọn, kówó fún wọn. Ṣé mẹ̀kúnnù lè rí ìbọn kó fún tẹ́rọ́rìstì ni? Ìbáwọn èèyàn ńláńlá yìí náà ni. Béèyàn bá fẹ̀mí aráàlú ṣòṣèlú, Ọlọ́run ó fẹ̀mí ọmọ rẹ̀ di àti rìn. Eléyìí pọ̀ o. Bẹ́ẹ̀ bá lè lẹ́nu àti sọ̀rọ̀ èyí tá a sọ yìí àrò ọ̀rọ̀ mọ́ o. Bitter truth ni. Ẹni ọba pa ni kì í jí ni. Bó bá sì jáde pé òun lòún pa kó mọ̀ kú mọ́. Gbogbo owó tá à ń kó jọ látara ń tà láǹṣe yìí náà á filẹ̀ sáyé ni. Gbogbo ilé tẹ́ ẹlẹ́ẹ̀kọ́ náà ẹ filẹ̀ sáyé ni. Gbogbo dúkìá tẹ́ ẹlẹ́ẹ̀ní ẹ filẹ̀ sáyé ni. Aṣọ àtóúnjẹ tẹ́ ẹ bá jẹ ń tiyín bẹ́ẹ̀ bá dẹ̀ ti bẹ́ẹ̀ kálukú bá ti kú kò sí kankan nu aṣọ ẹ̀ tó jẹ́ tiẹ̀ mọ́. Kò ní mẹ́ni tó máa rà. Bó bá ti rà á lẹ̀ tí wọ́n bá fẹ́ fi sí ni. Èyí tí wọ́n fi sí tí ó gbé lọ àjùlé ọ̀run kì í sínú àyìn tó nílẹ̀. Kò sínú àyìn tó ti wọ̀ rí. Wọ́n á bíire. Aṣọ tí wọ́n fẹ́ fi sí kó ti wọ̀ ọ́ lẹ́yìn gbò wà láàyè. Ó bá rà gan wọn lè fi sí. Bí wọ́n bá fi sí gan, kí ló dé? Kí lẹ̀ ń bá ká kí ni rádaràda? Èwo ló ṣì gan? Tẹ́ fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dojú ogun nítorí òṣèlú àti ẹ̀sìn. Orí burúkú ni o. Ọlọ́run gbọ́. Ẹ̀sìn, òṣèlú. Ọlọ́run kábíyèsí Olódùmarè. Ẹ tóbi lọ́ba. Juba Master Channel lẹ tí ń wò wá. Bitter Truth ni. Ṣeun Agboola lórúkọ mi. Kì í ṣe nǹkan kan náà o. Tí ó bá sì continue láti máa pa ènìyàn, kódà bí wọ́n bá tún repent, bí wọ́n ṣe ń repent tó jẹ́ pé àwọn repentant Boko Haram, repentant bandit tẹ́ ń fi sílẹ̀, tẹ́ ń náwó orílẹ̀-èdè Nàìjíríà lé lórí, tẹ́ ń kó sáàrin sójà, táwọn náà tó wá ń padà fi tí wọ́n ń lò wọ́n fi ikú pa àwọn sójà lẹ́ ń pè wá ní nǹkan kan náà. Àánú Ọlọ́run jìnnà sẹ́ni tó bá sọ bẹ́ẹ̀. Ó dìgbà kan náà.